Amẹ́ríkà ni wọ́n pẹ́ láyé wà tún sọ pé nǹkan ńláńlá happy birthday to Ajiya Shakira 45. Àní òun ní ìlọ́jọ́ ìdájí Shakira Àjọkẹ́ Alhaji Macaroni Abdul Maruf irú rọlẹ̀ l'Amẹ́ríkà ni wọ́n pẹ́ láyé wà tún sọ pé nǹkan ńláńlá happy birthday to Ajiya Shakira 45. Àní ẹ̀dá gbàgbọ́ nínú wọ̀lá ìwé ẹ̀kọ́ dúpẹ́ òkìkí adẹ́bí kó fáyà pọ̀ máa wẹ̀ ní ọlọ́ mo gbéra nílẹ̀ láti bàbá Ajiya dúpẹ́ lórí tìlú bí ẹ bá yẹ òṣèlú kò lẹ́gbẹ́ ìjọ àṣẹpẹ́ wà báyìí àṣẹ wá síbẹ̀ ẹbí tó fẹ́ lọ́jọ́ ìbí Ajiya Shakira.